mo kí wa akó àkókò tá a wà yìí akó jọkànjọkàn akó àtìgbàdégbà àdúrà mi sọ́lọ́run ni pé a máa rí àánú Ọlọ́run gbà ọ̀rọ̀ wa ò sì ní sú Olódùmarè nígbà kọ̀ọ̀kan ẹmẹ̀wẹ́ tí mo bá ti yọ tí ọba nídìí obì kì í jẹ́ kúmólú ìdí àìtumọ̀ nìyẹn tó jẹ́ pé ẹ tún rí mi lórí ìkànnì ayélujára tí ẹ̀sùn bá mi pàdé káàkiri. Mo wà lórí YouTube Adùn Ìfẹ́ on YouTube Adùn Ìfẹ́ TV on YouTube Adùn Ìfẹ́ yẹn ẹ máa kọ́ papọ̀ ni ẹ wá gap díẹ̀ ẹ wá kọ́ TV sí Adùn Ìfẹ́ TV on YouTube ẹ bá wa subscribe sórí ẹ search fún ẹ watch ẹ like ẹ comment láì ní dóònà pẹ́nu. Yorùbá dùn gbọ́ ẹ jẹ́ kí n fi Yorùbá péde mi ẹ jẹ́ kí lù ọ́ máa dún bí àràn òòṣà ibi abáfàgbótí sí ni wọ́n ń pè lápèrè. Mo kí gbogbo ọmọ Yorùbá ọmọ kóòtù òjíire gbogbo wa náà ni mo kí a kú bójú ọjọ́ ti rí ní gbogbo ibi tẹ́ ẹ̀ bá ti ń gbọ́ mi tẹ́ bá ti ń wò mí tó bá jẹ́ pé ẹ káàárọ̀ lẹ́wà mo kí yín ẹ káàárọ̀ o tó bá jẹ́ pé ọ̀sán lẹ́wà mo kì í àbẹ̀hùn ẹkú ọ̀sán tó bá jẹ́ pé ọwọ́ alẹ́ gbẹ̀rẹ́ náà lẹ bá wà mo kí wá o àpò alẹ́ àpò àjálẹ́ lágbára Ọlọ́run oroko òdoko orele kò délé oroko òdoko kò ní tọ́ sí gbogbo wa. Kíní kan ló mú mi takọ́sọ́ sí orí ìkànnì ayélujára láhàn mi ni bàtà sí ké lótú Ifẹ̀ àbí ohun tí mò ń sọ òye yín ohun tí mo fẹ́ gbìyànjú àsọ lónìí mo kí ká gbogbo ọba aládé ayé ni mo kí Kábíyèsí Kábíyèsí Ogunwusi Ọ̀ọ̀nìrìṣà Ọ̀jájá kejì mo kí yín o bó súnmọ́ bá níwọ̀n ẹgbẹ́je mo rìn jìnnà sọ́ba níwọ̀n ẹgbẹ́fà arọ́ba fi ń lọ bá pa èmi ò jẹ́ fojú dọba mo ṣe kábíyèsí fọba tí ń bẹ láàfin. Ẹ jẹ́ ká kọ́ mu wá báyìí ẹ̀dùn náà àpọ́nlé wo ló wà fún obìnrin tó jẹ́ pé gbogbo iye ọmọ yòówù tó bí láyé ọkọ ẹnìkan ló gorí ẹ̀ tí sì ń lóyún tí sì ń bímọ. Àpọ́nlé wo ló wà fún tí ò sí àmúlùmọ́là pé bí ọkọ ẹ̀ ṣe ń bá sùn tán ẹlòmíì náà tún ń bá sùn. Àpọ́nlé wo ló wà fún? Àpọ́nlé wo ló wà fún obìnrin tó wà nílé ọkọ tó jẹ́ pé bọ́kọ sí ń bá sùn tán àlè náà tún ń bá sùn. Ọlọ́run lọ́mọ iye àlè tí sì ń bá sùn tó sì ń lóyún tó ń bímọ. Ẹ sọ fún mi ṣé ẹ mọ̀ pé òun fúnra ara rẹ̀ ó máa mọ̀ lọ́kàn rẹ̀ wípé àwọn ọmọ tóun bí ìyá àmúlùmọ́là ni ọkọ òun nìkan kọ́ àtọ̀ ọkọ òun nìkan kọ́ ló dọmọ lára òun. Ṣé ẹ mọ̀ bẹ́ẹ̀? Ṣé ẹ mọ̀ pé irú obìnrin yìí ó yẹ kó máa ronú wípé òun lòun sọ ayé àwọn ọmọ òun dà báyìí níbi tí a bá ti rí àmúlùmọ́là. Ó yẹ kí irú obìnrin bẹ́ẹ̀ máa ronú lọ́pọ̀lọpọ̀ gbà
ìpè ṣé kìí ṣe pé àfọ́fà òun iná ni òun fi fún àwọn ọmọ òun ní ìṣòro táyé wọn fi rí bó ṣe rí yìí nípa pé bọ́pọ̀ ṣe ń bá sùn ni àwọn àlè náà tó ń bá sùn tó sì ń lóyún ṣé kò sí bó ṣe ń pẹ́ mi yìí ṣé gbogbo ọmọ tó bí yìí ṣé kò sí àmúlùmọ́là nù wọn máa ronú sí ṣé kò sí àmúlùmọ́là ṣé àtọkọ rẹ nìkan òun náà ló doyún ẹ máa wò ó kábíyèsí ọlọ́run ẹ mọ̀ pé àpẹẹrẹ ẹni tó fi ọmọ ọba lọ́kùnrin tó wá já sí wípé ọmọ ọba tó fẹ́ yìí yàtọ̀ sí okó ọmọ ọba tó ìyàwó ọkọ tó fẹ́ ó tún dókò míì náà ta bí kò dókò alágogo kò dókò nílùú sẹ́mọ̀ kó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ a sì lè rí ọmọ ọba ká má rí àpẹẹrẹ ọba lára arúfẹ́ ọmọ ọba bẹ́ẹ̀ kí ló wá dé táyé ọmọ ọba tó fi wá rí rúdurùdu kò gbọdọ̀ rí bẹ́ẹ̀ kí ló fà á tí ayé ọmọ ọba tó bá rí rúdurùdu ẹjá bèè lọ́wọ́ ìyá ìwò ṣé kìí ṣe pé àfọ́fà rẹ ìlọ́fà táyé ọmọ ayé ọmọ rẹ tó fi rí bẹ́ẹ̀ mo kí kábíyèsí àbáwá ọ̀nìrìṣà ọ̀jájá kejì mo kí mo ṣe kábíyèsí ẹ pẹ́ láṣẹ o àwọn olórí ó sì máa ṣẹ̀bí lágbára Olódùmarè ọba ikú ò ní pa báyìí àrùn sì ní í ṣe báyìí bàbá wa Ọ̀nìrìṣà Kábíyèsí Ògúnwùsì Ọ̀nìrìṣà Ọ̀jájá kejì mo kí yín ìrùkẹ̀rẹ̀ yóò dolú yẹ̀ntúrú bàtà pẹ̀lẹ́sẹ̀ yìí ìjìgbàrà lẹ̀kẹ̀ yóò pẹ́ lọ́rùn yín adé ó sì pẹ́ lórí yín kárin kése. mo ń rí i pé àwọn olórí kábíyèsí wa wọ́n ti ń pé mẹ́fà. mo wá ń wò wípé kábíyèsí ìjẹ́ kò ti tó báyìí níbi tí ẹgbẹ́ fẹ́ dé yìí ṣé kò ti tó báyìí ìdí tí mo fi ń sọ bẹ́ẹ̀ ẹsẹ̀ kábíyèsí o òun ni wípé ìjẹ́ èrò tẹ́ ẹ ní lọ́kàn láti fi fí àwọn ìyàwó yìí jọ ṣerú èrò bẹ́ẹ̀ ní ń bẹ lọ́kàn àwọn obìnrin tẹ́ ẹ fẹ́ jọ yìí ṣé èrò tẹ́ ẹ ní lọ́kàn gẹ́gẹ́ bí kábíyèsí ẹ fẹ́yàwó ẹ̀ bá fẹ́ méje bá fẹ́ mẹ́jọ bẹ́ẹ̀ sì fẹ́ yìí láti lè fi ṣe ọlá láti lè fi ṣe ọlà láti lè fi ṣe gbajúmọ̀ láti lè fi ṣe pé kábíyèsí ni ṣùgbọ́n ṣá kábíyèsí ṣé kò ti tó báyìí ṣé kò ti tó báyìí àti pé èrò tí ẹ ní lọ́kàn
láti fi fẹ́ àwọn ìyàwó yìí, sóhun náà làwọn ìyàwó obìnrin kọ̀ọ̀kan tẹ́ ẹ fẹ́ yìí ni wọ́n ní sí yín. Ṣérò wọn dọ́gba pẹ̀lú yín, pẹ̀lú èrò tẹ́yin ní lọ́kàn Kábíyèsí. Ẹ jẹ́ kí n sọ kinní kan fún wa. Láyé àwọn baba ńlá wa, ìdí tí àwọn fi ń kó ìyàwó jọ nígbà náà, wọ́n lè fẹ́ ìyàwó bíi 2, 3, 4, 5, 6 àti jù bẹ́ẹ̀ lọ. Ẹ má gbàgbé wípé àwọn obìnrin tá ń wí yìí, ọ̀kọ̀ọ̀kan wọn ló ní ògo tiẹ̀. Obìnrin kọ̀ọ̀kan ló ní ògo tiẹ̀, tó gu ẹnìkan tí ó sì dàpọ̀ mọ́ ẹnìkejì. Sẹ́mọ̀ pé a ní ilẹ̀ ọlọ́ràá, a sì ní ilẹ̀ aṣálẹ̀. Ilẹ̀ ọlọ́ràá ń bẹ, ilẹ̀ aṣálẹ̀ ń bẹ. Nínú ilẹ̀ ọlọ́ràá, kò sí ohun tẹ́ ẹ gbìn sí inú ilẹ̀ ọlọ́ràá tí ò ní mú èso dáadáa, irúgbìn dáadáa tí ò ní mú jáde nínú ilẹ̀ ọlọ́ràá. Yóò mú jáde dáadáa tààrà nínú ilẹ̀ ọlọ́ràá. Kò sí ohun tá a gbìn sí inú ilẹ̀ ọlọ́ràá tí ò ní so èso rere. Bẹ́ẹ̀ tí a bá gbìn nǹkan sínú ilẹ̀ aṣálẹ̀, oko aṣálẹ̀, tá bá gbìn nǹkan sínú ẹ̀, kò sí ohun tá a gbìn sínú oko aṣálẹ̀, ẹ rí pé kò lè mú èrè tó dáa wá. Bàbá gbìn irúgbìn tá a gbìn sínú ilẹ̀ ọlọ́ràá, tá bá gbìn sínú oko aṣálẹ̀, ilẹ̀ ọlọ́ràá yóò mú èrè tó dáa jáde, ṣùgbọ́n ilẹ̀ aṣálẹ̀ kò lè mú èrè tó dáa jáde. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni àwọn obìnrin ṣe rí. Àwọn obìnrin kan wà, ilẹ̀ ọlọ́ràá ni wọ́n. Àwọn obìnrin kan wà, ilẹ̀ aṣálẹ̀ ni wọ́n. Àwọn bàbá wa wọ́n wá fún bíi 3, 4, 5, 6. Wọ́n máa wá gbìn irúgbìn káàkiri sínú àwọn obìnrin yìí. Ẹ lọ sílé àwọn ìyàwó tó ẹni wá kó ìyàwó jọ, ẹ lọ wò wọ́n. Ẹ rí pé àwọn ọmọ ìyàwó kan wọ́n máa ń níláárí ju àwọn ọmọ ìyàwó míì lọ. Kí ló fà á? Ilẹ̀ ọlọ́ràá òun ni, pẹ̀lú pé ìyá yìí sì ní ògo, ó tún wá jẹ́ ilẹ̀ ọlọ́ràá. Ẹni bá ti lógo, ilẹ̀ ọlọ́ràá ni. Ilẹ̀ fi rí àwọn ọmọ ìyàwó míì tí wọn ò ní láárí, tí àwọn ọmọ ìyàwó míì tí wọn ò ní láárí. Ṣé rí obìnrin tó bá ní ògo, tí ọkùnrin bá fẹ́ obìnrin tó ní ògo, ògo obìnrin ó máa ń ran àtọ̀ ọkọ lọ́wọ́ ni. Ẹ gbọ́, ògo obìnrin ó máa ń ran àtọ̀ ọkọ lọ́wọ́ ni. Ẹ jẹ́ kí n sọ kinní kan fún yín. Tí obìnrin kan tó bá jáde nídìílé ológo, bóyá bàbá rẹ̀ ó ní owó, tàbí ìyá ẹ̀ lówó, tàbí ìyá rẹ̀ lówó, tàbí bàbá rẹ̀ lówó lọ́wọ́, ọmọ wọn tó bá jáde tó bá wọlé ọkọ míì, ẹ rí pé yóò mú ògo ìyá tiẹ̀ náà tàbí ògo bàbá tó bí lọ́mọ. Ṣùgbọ́n ọmọ tó bá jáde láti ibi oko aṣálẹ̀, ẹ rí pé kò sí ògo kankan fún. Ẹ lọ gbogbo àwọn ọmọ wọn bọ́n ṣiṣẹ́, kò ní ṣàkójọ. Mo bá ìdọ́gbọ́n sí, wọn ó jìyà ni. Ìdí àìtumọ̀ nìyẹn tí àwọn bàbá yẹn fi máa ń kó ìyàwó jọ. Wọ́n mọ̀ pé obìnrin kan ògo kan ni. Wọ́n wá mọ èyí tó jẹ́ ilẹ̀ ọlọ́ràá nínú àwọn obìnrin. Tẹ́ bá rí àwọn
obìnrin tó jẹ́ wípé aṣálẹ̀ ni wọ́n á tún rẹwà lójú, wọ́n á fine, wọ́n á dùn wò lójú, ṣùgbọ́n síbẹ̀ pẹ̀lú gbogbo ẹwà tí wọ́n ní àti dídùn wò tí wọ́n dùn wò yìí, oko aṣálẹ̀ ni wọ́n, oko aṣálẹ̀ ni wọ́n. Àwọn ọ̀dí tí àwọn bàbá yẹn, àwọn bàbá wa tó fi ń kó ìyàwó jọ nìyẹn. Ẹ má jẹ́ àtànra wa jẹ. Ẹ jẹ́ ká tún má pẹ̀rẹ̀ ọ̀rọ̀ wá fún wa. Ṣé ẹ mọ̀ pé ìdílé onípákó tó jẹ́ pákó làwọn ń tà wọ́n wà, ìdílé oníkàmpálà ó wà, ìdílé oní gold jẹ́ pé gold làwọn fi ń ṣe ọrọ̀ ajé wọn nú ayé ó wà, ìdílé àgbẹ̀ ó wà. Ṣé mọ̀ pé ìdílé onípákó sísìn ni o, sísìn ìdílé onípákó mọ̀, sísìn ni, tí sísìn wọn bá tó dé ni wọ́n tó bùgá. Ìdílé oníkàmpálà ìdílé oníkàmpálà àwọn máa ń ṣiṣẹ́ lẹ̀ ni, Ọlọ́run ní fèrè ṣiṣẹ́ wọn. Gbọ́n mo sọ fún yín, ìdílé oníkàmpálà wọ́n máa ń ṣiṣẹ́ lẹ̀ ni o, Ọlọ́run iná ni máa ń fèrè sí iṣẹ́ wọn. Ìdílé àgbẹ̀ wọ́n máa ń ṣe wàhálà gan. Ìdílé àgbẹ̀ máa ń ṣe wàhálà gidi tààrà débi wípé ó dìgbà tó bá di àmọ́dún kí wọ́n tó bùgá. Mo ń tú ìrìn àjò ilé ayé ọkọ àti ìyàwó fún yín ni, tó bá ń gbọ́ mi wọ́n náà máa mú ti ẹnu ẹ̀hún. Ohun tó mi máa ṣe àwọn gímáyẹ̀nì ní àwọn ọ̀rọ̀ yìí, òun ni kábíyèsí wa Ògúnwùsì Ọ̀jájá kejì. Ẹ rí pé ìyàwó wọn ti ń pọ̀ báyìí. Àwọn àgbẹ̀ máa ń ṣe wàhálà gan o. Ó di àmọ́dún, ó di àmọ́dún kí wọ́n tó lè bùgá. Mo tún kí kábíyèsí wa lẹ́ẹ̀ka sí, kábíyèsí Ògúnwùsì Ọ̀nìrìṣà Ọ̀jájá kejì, kábíyèsí. Tí ẹ bá fẹ́ ìyàwó mẹ́fà, ìyàwó mẹ́sàn-án, mélòó la mọ̀ tó jẹ́ ológo nínú wọn? Mélòó la sì mọ̀ tó jẹ́ oko aṣálẹ̀ nínú wọn? A rí ológo obìnrin. Tí ẹ bá fẹ́ ológo obìnrin, mo sọ fún yín pé ògo obìnrin máa ń ran àtọ̀ ọkọ lọ́wọ́ ni. Àwọn kan wà tó jẹ́ pọ́mọ ọ̀dọ̀ ni wọ́n ṣe wàhálà gan o. Tọ́ wá dùn wò, tọ́ ṣe gbẹ̀ lójú gbèrè gangan. Tí ẹ bá fẹ́ wọn, èyí ó ṣe wàhálà púpọ̀. Má jẹ́ àtúnra wa jẹ́. Wọ́n gba àmọ̀ràn, mo ń fi lẹ́tà àmọ̀ràn sọwọ́ sí kábíyèsí wa Ògúnwùsì Ọ̀nìrìṣà kejì, Ọ̀nìrìṣà Ọ̀jájá kejì. Kábíyèsí kádé ó pẹ́ lórí. Ẹ dákun, ǹjẹ́ kò ti tó báyìí? Ǹjẹ́ kò ti tó báyìí? Kábíyèsí. Torí wípé gbogbo àwọn tí ẹ kó jọ gẹ́gẹ́ bí ìyàwó yìí, ẹlòmíì wà tó jẹ́ pé ọ̀tá ló máa ràn wá. Ẹlòmíì sì rò nígbò pé èmi náà fẹ́ lọ sílé ọlá, èmi náà fẹ́ lọ sílé ọlá. Kábíyèsí ni mo ṣe ń sọ pé ǹjẹ́ kò ti tó báyìí
ká sì wò ó lójú ná torí wípé kíkó obìnrin jọ lónìí computer age òun la wà yìí. Láyé àwọn bàbá wa tá bá ń wo ìlànà ìbáraẹniṣepọ̀ sexual intercourse pé bóyá bíbára ẹni sùn láyé àtijọ́ àwọn ìyá wa ò fi bẹ́ẹ̀ ríro àwọn bàbá wa náà ò fi bẹ́ẹ̀ ríro ṣùgbọ́n tí àwọn obìnrin máa ń tọ́ ọmọ lọ́wọ́ tí wọ́n fẹ́ bímọ tí wọ́n ti fẹ́ lóyún míì ó fẹ́rẹ̀ jẹ́ pé òun ni wọ́n ń sọ̀rọ̀ máa súnmọ́ra wọn pẹ̀lú ọkọ wọn wọ́n máa súnmọ́ra wọn pẹ̀lú ọkọ wọn tí wọ́n fẹ́ lóyún wọ́n máa súnmọ́ra wọn àti lóbìnrin mi jẹ́ pé ó máa lọ sí ní àjò àtọ̀ ọmọ ẹ̀ tó bá wà dé pọ́ ọba tó wé á wá padà wálé láti lè lóyún mi láyé ìgbà ni àwọn bàbá wa náà sì ríro gẹ́gẹ́ bí mẹ́ńtátì wọ́n ń gbà náà ní pé bóyá ká bára ẹni sùn ká lóyún ká bímọ ni ọ̀tọ̀ ọba yìí jẹ́ pé èrò ọkàn bàbá wa nígbà náà nìyẹn ṣùgbọ́n nílẹ̀ tòní tó mọ́ tó ń sú lọ yìí plẹ́sọ̀ ni o fàájì ni ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin àtobìnrin kà sí lónìí ní ayé òde òní níbi tí àwọn èèyàn tá bára wa dénú ayé lónìí fàájì la kà á kún fàájì ni obìnrin mi wà tẹ́ pé tí ó bá dóko ní ọjọ́ kan kò lè gbádùn bẹ́ẹ̀ náà lọkùnrin míì tí ó bá obìnrin sùn lọ́jọ́ kan kò lè gbádùn tàbí wá kó wọn jọ tán tó bí 6, 7, 8, 9, 10 ṣé dúró ò ní dàpọ̀ mọ́ àṣàpà báyìí torí ẹ̀yin kábíyèsí wa àmọ̀ràn ni mo ń wá o ẹ̀yin kábíyèsí wa ṣẹ́gbàrá ka computer age òun la wà lónìí níbi tí ìbásùn ìbára ẹni sùn tí ọjọ́ ọkùnrin àtobìnrin lójúmọ́ ṣé àmúlùmọ́là kò ní wọ ààfin ṣé àmúlùmọ́là kò ní wọnú ilé mo fẹ́ kájọ ṣàgbéyẹ̀wò rẹ̀ dáadáa mo fi sọ wípé ṣé kò ti tó báyìí kábíyèsí àmọ̀ràn ní o bá já ṣe sùúrù o ká sì wòye àwọn tó wà nílé yìí ná ká sì wojú ilẹ̀ torí pé èròǹgbà tẹ ní tẹ fi kó wọn jọ ṣé èrò yín yẹn àti èrò àwọn tẹ kó jọ wọ̀nyí kábíyèsí sódọ́gba bóyá dẹ̀ ṣe ètùtù fún wọn ni o gẹ́gẹ́ bí àṣà àti ṣe wa pé ìyàwó ọba ò gbọ́dọ̀ yànlè torí kò bá ojú mu kò sì bá etí rẹ̀ ká gbọ́ pé ìyàwó ọba ń yànlè kò bá mu ó máa ń tẹni bí sóni ṣé gbogbo àwọn tí a wá kójọ gẹ́gẹ́ bí aya yìí ṣé wọ́n lè dúró ṣérò wọn ó dọ́gba pẹ̀lú ti kábíyèsí wa Ògúnwùsì Ọ̀ọ̀nìrìṣà Ọ̀jájá kejì kábíyèsí ṣérò wọn dọ́gba pẹ̀lú ti ń sà torí òní kọ́ torí ọ̀la ni o
ẹ̀yin ìyàwó kábíyèsí wa, ẹ̀yin ìyàwó kábíyèsí wa, ẹ wo bí méjìlá máa ń bá lọ sí ilé ọlá o, méjì ni nínú kí ká jèrè tàbí kéèyàn ṣòfò, méjì ẹ̀dá ń bá lọ, lóbìnrin ń bá lọ sí ilé ọlá, inú ká jèrè tàbí ká ṣòfò. àmà ní ṣòfò, àní ṣòfò ara wa o. ẹ̀yin obìnrin tẹ́ jẹ́ olórí kábíyèsí wa Ògúnwùsì Ọ̀ọ̀nìrìṣà Ọ̀jájá kejì, kí ni èrò tiyín o? Oníkálukú máa bire ẹ̀ léèrè wò pé kí ni èrò mi tí mo fi lọ fẹ́ kábíyèsí Ọ̀ọ̀nìrìṣà Ọ̀jájá kejì yìí. ẹ̀yin ìyàwó wa, ẹ̀yin ìyàwó kábíyèsí wa, ẹ máa béèrè lọ́wọ́ ara yín, béèrè lọ́wọ́ ara rẹ pé kí ni èrò mi. ṣé wọ́n rán mi wá ni àbẹ́mi ni mo dìídì pé mo fẹ́ kábíyèsí? ṣé kìí ṣe báwọn ọ̀tá lọ́rùn ẹ wá? torí ọmọ ọlọ́mọ lódùn ránṣẹ́ alẹ́ tòrutòru, kọ́ má lọ jẹ́ bẹ́ẹ̀ o. àbí ìwọ náà kọ́ máa sọ pé ìyẹn fẹ́ kábíyèsí láyé, èmi náà fẹ́ kábíyèsí. ṣé kìí ṣe pé ròyìn bẹ́ẹ̀ ni wọ́n? àbí mo fẹ́ ran bí ògo kábíyèsí ṣe ń tàn yìí, èmi náà fẹ́ fi ògo tèmi ran kábíyèsí lọ́wọ́, tí mo fẹ́ jẹ́ olórí lọ́ọ̀dẹ̀ wọn, tí ó sì lékún ìbùkún àti àlùbáríkà tí ń bẹ lára kábíyèsí. ṣerú èrò bẹ́ẹ̀ ní bẹ lọ́kàn rẹ̀? máa bèèrè lọ́wọ́ ara rẹ̀ wò náà, bèèrè lọ́wọ́ ara rẹ̀ wò. gbogbo ẹ̀yin ìyàwó, gbogbo ẹ̀yin olórí kábíyèsí wa, ẹ bèèrè lọ́wọ́ ara yín, ẹ bèèrè lọ́wọ́ ara yín bí mo ti ń sọ̀rọ̀ yìí. ẹ gbọ́, ẹ bèèrè lọ́wọ́ ara yín bí mo ti ń sọ̀rọ̀ yìí o. ẹ dákun, ilé ọlá lẹ wọ̀ o, ọ̀dẹ̀dẹ̀ kábíyèsí lẹ wọ̀, tí gbogbo ọmọ kóòtù òjìrè ń wárí fún. ṣé kí lè ààfin kábíyèsí kó lè tùbà kó tùṣẹ ni wọ́n wá fún, àbí kó lè túká? kí ni èrò tiẹ̀ tó fẹ́ jẹ́ olórí kábíyèsí? béèrè lọ́wọ́ ara rẹ̀. ṣé èrò rere ló ní sí kábíyèsí wa, àbí èrò búburú? sọ́ọ̀tà kọlọ́run ẹ wá. ẹjẹ́ afura, ìfura lóògùn àgbà. pánsá òfura pánsá jáná, àjà òfura àjà jì. bólé ọba fura olè báyìí náà ní òkò. ọdún kí kábíyèsí lẹ́ẹ̀kan sí. kábíyèsí ọba Ògúnwùsì Ọ̀ọ̀nìrìṣà Ọ̀jájá kejì, kádé ọpẹ́ lórí o, kí bàtà ọpẹ́ lẹ́sẹ̀, kẹsìn ọba kójogun pẹ́pẹ́pẹ́, káwọn olórí òṣìṣẹ́ ìbí kírùkẹ̀rẹ̀ kódolú yẹ̀ntúrú yẹ̀ntúrú. ẹ pẹ́ lẹ́sẹ̀ àwọn bàbá yín, kò sì ní hun yín, òun àwọn ṣáájú kò ní hun ẹ̀yìn náà o. ṣùgbọ́n kábíyèsí, mo pè fún ìfura pé ẹ fura o, ìfura lóògùn àgbà. pánsá òfura pánsá jáná, àjà òfura àjà jì. bólé ọba fura olè ní òkú lọ. kábíyèsí, mo fẹ́ kẹ́ fura.
mo fẹ́ kẹ́ fura dáadáa. Ó mú mi rántí ìgbà kan tí ẹnìkan gbé mẹ́sẹ̀jì dé. Ó sọ nípa ọba ìlú Ìbàdàn, ó sọ nípa kábíyèsí ikú bàbá yèyé ọba Lámídì Adéyẹmí Aláàfin Ọ̀yọ́, ọba tí kò gbọdọ̀ pátánù gbọdọ̀ sí nígbà tí wọ́n kó tó di wọ́n gbéṣẹ̀ pé wọ́n ti gbé pósí wọn wá. Ọ̀pẹ́ kò jìnnà kábíyèsí wọ́n mà tẹ́rí gbà sọ. A mà gbọ́ ti kábíyèsí ọba ìlú Ìbàdàn náà, ńbẹ̀ la máa ti gbọ́ ti kábíyèsí ọba Ògúnwùsì Ọ̀nìrìṣà Ọ̀jájá kejì. Ẹ jẹ́ ká gbọ́ díẹ̀ nínú tí arábìnrin yìí tó sọ nípa mẹ́sẹ̀jì tí wọ́n gbé wá fáwọn kábíyèsí tí mo sọ yìí. Ẹ ti gbọ́ sẹ́rí pé ọgbà fura, sẹ́rí pé gbólóhùn ìfura tí mo mú wá ọgbà ìfura kábíyèsí. Wọ́n ní ohun èèyàn sí lóhun Olódùmarè. Nígbà tá a rí kíní tá a rí kejì, lágbára Ọlọ́run èèyàn pẹ́ láṣẹ o, ẹ pẹ́ mọ́ pẹ́ ṣe é pẹ́ lágbára Olódùmarè. Ẹ dákun ọ̀rọ̀ yìí gba ìfura o, kábíyèsí ẹ jẹ́ àfura, ẹ jẹ́ àfura o, ẹ jẹ́ àfura o. Kábíyèsí mi ìtàbùkù yín o, ṣùgbọ́n bó ṣe wá ni mo ṣe sọ, ẹnu mi ò gbà á. Mi gbọ́dọ̀ tàbùkù orí adé kábíyèsí ọba aṣáájú gbogbo ilẹ̀ Yorùbá káàfàtà. Àsìkò tẹ́ dórí àpèrè àbábáraba yín gbogbo nǹkan tún yàtọ̀ sí dáadáa. Kábíyèsí àní fi ń ṣàwátì o, ẹ dákun ẹ jẹ́ àfura, ẹ jẹ́ àfura. Ẹ̀yin ìyàwó mo kì í káàbọ̀ sáàfin o, ẹ tún èrò yín pa, oníkálukú máa tún èrò rẹ̀ pa. Tó bá ti pé èrò ọ̀tá bá ní èrò aburú ní bẹ lọ́kàn rẹ̀, tètè yí padà báyìí, kó yá yí padà sí èrò rere. Ẹ ti di olórí láàfin, ẹ ti di ìyá gbogbo ilẹ̀ Yorùbá, bó ṣe nǹkan kéré mọ́ tó lọ́jọ́ orí, ẹ̀yin ni ìyá gbogbo ilẹ̀ Yorùbá. Kábíyèsí ni bàbá gbogbo ọmọ Yorùbá káàfàtà. Àbẹ̀gbọ́n sọ òye yín ni, ẹ dákun torí Ọlọ́run, ẹ tún ààfin ṣe o, ẹ túnlẹ̀ Yorùbá ṣe o, ẹ gbógo Yorùbá ga ni o, ẹ má jẹ́ ògo Yorùbá tọwọ́ yín dì mẹ́rí, ẹ má jẹ́ kí ná ògo Yorùbá kó tọwọ́ yín jó àjò rẹ̀yìn. Ẹ gbé àṣà àti ṣe wa lárugẹ, ẹ gbé àṣà àti ṣe wa lárugẹ o, ẹ dákun. Ẹ̀yin là ń wo bá a ṣe ń wo kábíyèsí ọba wa Ògúnwùsì Ọ̀nìrìṣà Ọ̀jájá kejì táwọn wọ́n níwájú tá a sì rí wọn pẹ́.
bẹ́ẹ̀ náà láwọn gbogbo ẹ̀yin olórí àṣà àti ṣe ilẹ̀ Yorùbá dọwọ́ yín. Ibi ó bá fi iyọ̀ sí ibẹ̀ ni kí iyọ̀ yín ó somi sí. Ẹ̀yin olórí wa, ẹ̀yin olórí Kábíyèsí ọba wa yìí, ẹ má ṣe àmúlùmọ́là, ẹ má ṣe àmúlùmọ́là o, ẹ má bà ìṣẹ̀ṣe jẹ́ o. Àmúlùmọ́là sáwọ̀ gbọ́dọ̀ wọ́, kí ni ká ti gbọ́. Ẹ jẹ́ á ronú, ẹ yí èrò ọkàn yín ẹ yí padà sí dáadáa. Lágbára Ọlọ́run gbogbo yín lẹ́yìn tẹ́sí pa fún Kábíyèsí ọba Ògúnwùsì Ọ̀nìrìṣà Ọ̀jájá kejì Ọọ̀ni tìlé Ifẹ̀. Ẹ dá gbìyànjú, ẹ dákun o, tí wọ́n bá rán yín wá ẹ yí èrò ọkàn yín padà. Ẹ yí padà ní kọ́mọ́kóbó tí ò gbọdọ̀ pẹ́, torí ilé ọkọ ilé ẹ̀kọ́ ni, ilé ọkọ ilé ẹ̀kọ́ ni. Àwọn ibi tó bá tí ò bá tọ́ ẹ má jẹ́ ká máa bá ẹ̀yin olórí ń bẹ̀. Àwọn ibi tí ò bá tọ́ ẹ má jẹ́ bá yín bẹ̀ o. Ibi tó bá tọ́ ni ẹ jẹ́ máa bẹ́yìn olórí ọba. Ẹ dákun o. Kábíyèsí ọba wa Ògúnwùsì Ọ̀nìrìṣà Ọ̀jájá kejì, ọgbọ́n ìmọ̀ òye ọmọ àdọ́wọ́ yín. Àwa ò lè kọ yín o, torí ẹ̀yin ni aṣáájú, ẹ̀yin bàbá wa. Àwa ọ̀gbọ́n lẹ́gbẹ̀ẹ́ yín, àwa ò sì mọ̀ lẹ́gbẹ̀ẹ́ yín. Làákàyè tiwa ò pé lẹ́gbẹ̀ẹ́ ti yín, ṣùgbọ́n bá wa fi ọgbọ́n àgbà tó dáadáa. Ẹ tó gẹ́gẹ́, ẹ má máa yóò bàjẹ́ o. Ẹ tó gẹ́gẹ́ o, ẹ má máa yóò bàjẹ́ o. Létò làgbàdo tó máa tiẹ̀ lébè o. Ẹ̀yin olórí ẹ tó gẹ́gẹ́, ẹ má máa yóò bàjẹ́ o. Ẹ tó gẹ́gẹ́ o, ẹ má máa yóò dàrú o. Ètò làgbàdo tó máa tiẹ̀ lébè o. Ẹ tó gẹ́gẹ́, ẹ tó gẹ́gẹ́ o. Orúkọ ńlá, orúkọ tó larúkọ Kábíyèsí ọba Ògúnwùsì Ọ̀nìrìṣà Ọ̀jájá kejì, orúkọ ńlá, orúkọ tó larúkọ nínú orúkọ ni. Orúkọ tí gbogbo ìran Yorùbá ń wò, orúkọ tí gbogbo ìran Yorùbá ń pè. Àpèkánukò bí ìgbà tá a pe owó ní orúkọ Kábíyèsí. Ẹ̀yin olórí tẹ́ wà láàfin, tẹ́ ń dé sáàfin yìí, ẹ dákun o, ẹ tún àfin ṣe, ẹ má dá àfin rú o. Ibi ìyọ̀mú yín bá wà ń bẹ̀ ni kó somi sí. Ẹ dákun torí Ọlọ́run. Jẹ́jẹ́ léégún àgbà sí ijó Kábíyèsí, jẹ́jẹ́ náà léégún àgbà jó o. Èmi fi mú lẹ́tà yìí wá gẹ́gẹ́ bí àmọ̀ràn sí Kábíyèsí wípé ǹjẹ́ ànífẹ̀ẹ́ ẹ̀dá dúró díẹ̀ báyìí ná Kábíyèsí. Káwọ ọmọ tẹ́lẹ̀ yọ tiẹ̀ bí, ṣùgbọ́n mọ̀ pé dídùn lọ́sọ̀ọ́sọ̀, torí pé nílé náà là á sọ̀rọ̀ àtàrí ká
Kabiesi ẹ bá jẹ́ àdádú díẹ̀ náà gẹ́gẹ́ bí àmọ̀ràn lẹ́tà àmọ̀ràn ni mo kọ o ẹ dákun jẹ́ àdádú díẹ̀. Ilẹ̀ Yorùbá ò ní dàrú mọ́ yín lọ́wọ́, ilẹ̀ Yorùbá ò ní tọwọ́ yín dàrú, ọ̀dà lórí àwọn olúgbọ́n, ọ̀dà lórí àwọn àrẹ̀sà. Kábíyèsí ò ní dàrú lórí tiyín náà. Ẹ kó lè Yorùbá, ẹ kó lè Yorùbá yẹ kó jẹ pẹ́pẹ́pẹ́, ẹ sì pẹ́ lásẹ̀, ẹ pẹ́jọ́ àwọn bá yín lọ lásẹ̀ o. Lágbára Olódùà ilẹ̀ Yorùbá ó sì máa tì yín lẹ́yìn, ilẹ̀ Yorùbá máa gbé yín lágbára Olódùmarè ọba. Wọ́n sọ yìí o, mo dúró ní ìná tó àwọn tó fẹ́ bú mi ẹ lè bú mi o, àwọn tó fẹ́ bú Adélójú ọmọ bá ti ń jẹ́ Ògúndìran ẹ lè bú mi. Kò sí ohun tó ṣòro kò bí Ọlọ́run nú tẹ́ ẹ bá bú mi, ṣùgbọ́n mo fẹ́ kó dára ilé aláyọ̀ kó má dìde kíkan. Ló jẹ́ kí n pàkíyèsí Kábíyèsí sí àwọn nǹkan wọ̀nyí, jẹ́ kí n pàkíyèsí àwọn olórí Kábíyèsí náà sí àwọn nǹkan wọ̀nyí. Gbogbo ohun tí mo dúlẹ̀ yìí àti wọ́n tó jẹ́ Kábíyèsí náà ó lè rọ́gbọ́n kọ́nú ẹ̀ o, níbi tí mo ti ń sọ nípa àwọn ológo, níbi mo ti ń sọ nípa àwọn ilẹ̀ ọlọ́ràá àti ilẹ̀ aṣálẹ̀. Síbí ìyàwó tá a fẹ́ tó lógo tó jẹ́ pé ọlọ́ra ni àti ìyàwó tá a fẹ́ tó jẹ́ pé oko aṣálẹ̀ ni, ṣe bí ọkọ kan ṣoṣo náà ló bá wọn méjì sùn pa, ló bá wọn sùn. Àtọ̀kan náà ló sì jáde sára àwọn obìnrin kọ̀ọ̀kan wọ̀nyí. Ẹ wá wo ohun tí irúgbìn tó jáde lára àwọn ilẹ̀ kọ̀ọ̀kan wọ̀nyí, lára àwọn obìnrin, ẹ wo àwọn tó jáde lára wọn. Ọmọ ẹnìkan ó ní lárí, ọmọ ẹnìkan kò ní lárí. Ṣe bí ọkọ kan ṣoṣo ló fáwọn méjèèjì, ṣe bí ọkọ kan ló fáwọn márùn-ún tàbáwọn mẹ́fẹ̀ẹ̀fà tàbáwọn méjèèjì tàbáwọn mẹ́jẹ̀jọ. Ẹ wo síra wọn. Fìlọ́sọ́fà Ládélójú ọmọ Ògúndìran, níbi tí mo ti ń fún yín ní àwọn fìlọ́sọ́fì. Ẹ jẹ́ á ronú ohun Ládélójú ọmọ Ògúndìran tó gbé lọ́wọ́ nìyẹn o. Báwo ni ilé aláyọ̀ ṣe níbi ilé oníkíkan ilé mi máa wà fún? Èmi kì í tú igi o, èmi máa ń so igi ni. Ilé ò sì ní tọwọ́ mi dàrú, wọ́n náà má jẹ́ kí ilé ọ̀tọwọ́ rẹ dàrú o. Ẹ̀yin olórí ẹ má ṣe àmúlùmọ́là. Kí ni a ti gbọ́ pé ìyàwó Kábíyèsí kan ń yálè, sóbójú mu sóbetí rẹ, irú ò ní ṣẹlẹ̀ sí yín o. Ìmọ̀ ìpàkíyèsí yín pé èrò ọkàn yín ẹ tún pa sí dáadáa. Ẹ lè fẹ́ pè mí, ẹ lè fẹ́ bá mi sọ̀rọ̀. Adélójú ọmọ bàbá tí ń jẹ́ Ògúndìran ìlú Abẹ́òkúta Màtẹ̀lọ́sì. Ẹ bá ń gbọ́ kóòtù àdàbí, iṣẹ́ ọwọ́ wa ni. Oòduà 99.9 FM nílùú Abẹ́òkúta. Ẹ bá sì ń gbọ́ Alájọbí Splash Radio, Splash 106.7 FM. Alájọbí nílùú Abẹ́òkúta. Adùn Ìfẹ́ Sweet 107.1 FM Abẹ́òkúta. Gbogbo ètò mẹ́ta yìí ọ̀rọ̀ dílé là ń fi sọ, ká parí ìjọkọ àtìyàwó ni. Ẹni tí ń wọ́kọ tí ń wáyà, ká bá ń wáyà ká bá ń wọ́kọ, ohun tá a wà fún mi, ohun tá a wà fún nìyẹn o. Mi kì í tú yìgì o. Bọ́kọ àtìyàwó bá jà á sì parí ẹ̀, Ọlọ́run sì mọ̀ wá lọ́wọ́. Ẹni tí ń wọ́kọ tí ń wáyàwó, Ọlọ́run ràn wá lọ́wọ́. Oṣù tá a wà yìí, October tá a wà yìí 27 àbí 27-28, a ṣe ìgbéyàwó kan nílùú Abẹ́òkúta yìí, ní Abẹ́òkúta South Government. Tó bá tó di November 5, a tún ṣe ìgbéyàwó mi. Tó bá November 13, a tún ṣe ìyàwó mi. Ẹ̀yà
wọ́n náà máa ń wọ́n kan tó wáyàwó orí ọ̀fẹ́ wà fún yín láti pè wá ojú òpó mi rèé mo tó fẹ́ bá mi sọ ẹ lè fẹ́ bomi ọgbọ́n fún mi mú o torí mi gọ̀ ọmọ oko sì ni mí tó bá fẹ́ bomi ọgbọ́n fún mi mú orí ọ̀fẹ́ wà o ẹ dákun ẹ pè mí ẹ fẹ́ fọ̀rọ̀ kan tó mi létí ẹ pè mí ẹ fẹ́ ti àwọn àtúnṣe ọ̀rọ̀ kan tí mo sọ tó àní fẹnukọ o kábíyèsí ọba Ògúnwùsì ọ̀nìrìṣà gẹ́gà kejì ẹ dákun kábíyèsí o kábíyèsí o kábíyèsí o èmi ò jẹ́ fojú dọ́bà o kò sì ní rọ́bà fín lẹ́tà àmọ̀ràn ni mo kọ o ẹ dákun bá mi gbà á yẹ̀wò ẹ bá wa sí àì kó délé kó dóko ẹ bá wa sí àì káwọn olórí mi ò gbọ́ kó ní kálukú kó gbá rìsáàtì kó sábà àyẹ̀wò ara rẹ̀ irú èèyàn wo ni oníkálukú wa jẹ́ ẹ̀yin olórí kábíyèsí irú èèyàn wo lẹ jẹ́ àti àròkọ aṣálẹ̀ a sì rí oko ọlọ́ràá àrílẹ̀ ọlọ́ràá o àrílẹ̀ aṣálẹ̀ o ẹ dákun oníkálukú kó yẹra rẹ̀ wò tí wọ́n rán ẹ wá sáàfin ni àbí wọ́n ló wùn ẹ́ pé o fẹ́ jẹ́ olórí kábíyèsí àbí wọ́n ní kó ojú olórí kábíyèsí ọtí ẹ̀dùn ọmọ ẹ̀ ṣùgbọ́n ọgbà fọlọ́hún iṣẹ́ wo ló fẹ́ jẹ́ láàfin iṣẹ́ wo ló fẹ́ jẹ́ nílẹ̀ Yorùbá iṣẹ́ wo ló fẹ́ jẹ́ inú ìṣẹ̀ṣe wa yóò dàpọ̀ ní bàjẹ́ ojú òpó WhatsApp nọ́mbà mi rè WhatsApp nọ́mbà 07063537883 07063537883 07063537883 òun ni ojú òpó tá a wà ojú òpó tá a wà tí mo wà nìyẹn o yóò dàpọ̀ ní bàjẹ́ ìṣòro nìyẹn ẹ lè bá lójú ọmọ bàbá tí ń jòkó nìyẹn ẹ lè bá ń pàdé lórí Adùn Ìfẹ́ on YouTube Adùn Ìfẹ́ TV on YouTube Adùn Ìfẹ́ TV on YouTube ẹ bá mi ṣí àìlè yìí ẹ bá ṣí àì ọ̀rọ̀ yóò ní sú Ọlọ́run ọ̀rọ̀ yóò ní sú Ọlọ́run ọ̀rọ̀ yóò ní sú Ọlọ́run ẹ̀bùn tí mo lè fún yín nìyẹn pé ọ̀rọ̀ yóò ní sú Ọlọ́run nígbà kọ̀ọ̀kan etí Ọlọ́run ò ní di sí àdúrà yín àti ohun ẹ̀bẹ̀ yín Ọlọ́run ó sì gbọ́ ó sì máa fẹ́ sí fún yín ẹ bá mi ṣí àì ẹ bá wa ṣí àì dáadáa ẹ bá wa ṣí àì ẹ subscribe sórí ẹ̀ fún wa ẹ watch ẹ ẹ like ẹ comment ẹ dákun ẹ jẹ́ rí comment yìí yóò dàbò ní gbàgbé 07063537883 WhatsApp number mi ẹ sì lè pè ní àbúdá yín lóhùn. rere ni wọ́n ṣe wo ní ṣe ká rere lèmi ò ṣe mi ò ní ṣe bí rere lèmi ò ṣe wọn ò ní ṣe ká bíre bá dìbì ìpàdé dọ̀hún o mo wí mo sọ àbọ̀ mi rèé tó nílé tàlejò mo fàsìkò yìí dágbére pa ó fìrè pàdé ogun rọ́jú jẹ rọ́jú mo ò ní ṣẹlẹ̀ lọ́ọ̀dẹ kó wá wa èmi lọ́mọ tẹ́lẹ̀ nkí ọmọ àbẹ̀jọyè ọmọ àbẹ̀jọ́sùkú ọmọ olúpọ̀ ajagun ọmọ èrè níjòmù èmi lọ́mọ agúnlarí gẹ́ òrégún tó lọ́wọ́ tí ìfẹnu gbẹ́bọ bàgẹ̀bàgẹ̀ lẹ́yẹ olùfọ̀n èmi lọ́mọ agún òsákẹ́ ọmọ ogún ọkùn bígún bá jí alẹ́ gẹ̀ǹgẹ̀ lálùrú alálùrú aníyọ̀ bàyá alálùrú abòlé bàgẹ̀bàgẹ̀ olúfúnṣú adéjàre lè ní í jẹ́ adéròjú ọmọ ògúndìran ọmọ àríkéwúsáyé eré orí mi tètè wá dọlọ́rọ̀ orí mi bí mo bá jí máa fọwọ́ gbárí mi mú orí mi tètè wá dọlọ́rọ̀ orí mi.